torí bàtà kan ń bẹ ọ̀tá kan ń bẹ bíi kókú ká má rí mọ́ òun náà wà ró ṣùgbọ́n kò wá níṣẹ́ bọ́lọ́run bá bá níṣẹ́ ogun ẹnu kó dẹ̀ tún bá níṣẹ́ ogun ọkàn mọ́. àmọ́ kú dídà àsìkò ìjà gbogbo àwa olólùfẹ́ bàbá wa Kóredé tí gbogbo wa mọ̀ sí Dr. King Saheed Òṣùpá arákùnrin kan rèé tó dédé jáde ìyẹn ní àná tó ń jà wọ̀rìn káàkiri lórí íńtánẹ́ẹ̀tì. Kí ni arákùnrin náà sọ? Òun ló sọ wípé bàbá wa Akóredé ń kọ́ wípé yóò jẹ́ Ọlọ́run nípè ìyẹn ní oṣù àkọ́kọ́ tí a wà yìí ní on the 10 oṣù yìí. Báwo ló ṣe sọ? Ẹ jẹ́ kí àkọ́kọ́ lọ gbọ́ léyìí náà ká tó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà. ní àdìwárà kí ọlọ́pàá mẹ́ta wàláhì mo fi ẹ̀mí mi búra ó fi gbé Saheed Òṣùpá kí n kí Saheed Òṣùpá yóò kunu ọdún yìí kí January yóò tó parí wàláhì mo fi Ọlọ́run búra January 10 Saheed Òṣùpá máa kú January 10 Saheed Òṣùpá máa kú wàláhì mo fi Ọlọ́run búra kéèsì ọ̀rọ̀ ẹnu mo fi ìgbésí ayé mi búra mo fi àlùkùránì kẹrin àlùkùránì Ọlọ́run búra January 10 Saheed Òṣùpá máa kú àmọ́ mo wá bí Ọlọ́run pé kí ló dé báwo ni Saheed Òṣùpá òfin ní kú Ọlọ́run wá ní kọ́rọ̀ wá àgbò kí n kí ọba Saheed Òṣùpá mo nífẹ̀ẹ́ rẹ mo ti bẹ Ọlọ́run fún ọ lọ wá àgbò funfun báláwú kọ wá dà níyẹn sí káwọn àpọ̀bọ̀ pa kọ dárúkọ èmi àlìwárà kí ọlọ́pàá mẹ́ta kò ní Ọlọ́run wọlá àlìwárà kí ọlọ́pàá mẹ́ta nínú ọdún yìí Ọlọ́run mọ́jẹ̀ ń kú mọ́jẹ̀ ń bọ́dún lọ mọ́jẹ̀ ń kú kó òjijì kí n kí Saheed Òṣùpá èmi àlìwárà kí ọlọ́pàá mẹ́ta wọn bẹ Ọlọ́run wá ní kí n ṣàdúrà fọ pé nínú ọdún yìí tọ́ba ìṣẹ̀tàrà ò ní kúkú òjijì ò ní bọjọ́ ọlọ́jọ́ lọ àgbo funfun ní kọ́ra kó fi ṣe sàárà rẹ ọwọ́ ayé ò ní tí ọ ò ní kúkú òjijì ọmọ rẹ ò ní kú aya rẹ ò ní kú eré rẹ ò ní gbàbọ̀dì ìsàdá rẹ ò ní gbàbọ̀dì ò ní bọ́dún lọ ọlá haúláwà lápúọ̀tá ìlàbílà rẹ ọlá jẹ́ nípa kẹjàmbá kò sáfà kan tó tómi láyé kò sáfà kan tó lè tómi nínú àṣírí àtijọ́wọ́ orí Ọlọ́run èmi ní igbákejì ànábì wa Muhammad kò sí wòlíì kan tó ti kú tó tómi kò sí wòlíì kan tó ti lè tómi láyé bẹ́ẹ̀ ni lẹ́yìn mi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta kí n ti Saheed Òṣùpá wọ́n fi ṣe yóò wà láyé gbẹ́nifẹ́ tọ́lọ́run rẹ tí ọjọ́ ìgbẹ́nifẹ́ tọ́lọ́run rẹ tọ́jẹ́ wà láyé mo fọ́lọ́run búra. ohun tí àáfàá yìí wí leléyìí tó fa kùnbákùgbé káàkiri orí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì tó fi wá di wípé oríṣiríṣi àwọn àáfàá ló ti ń jáde tí wọ́n ti ń fèrò inú wọn hàn káàkiri bó tilẹ̀ jẹ́ pé àtúrí gbọ́ pé ẹnìkan pe àáfàá yìí ìyẹn àáfàá ọlọ́pàá yìí fún àǹfààní àwọn tí ò mọ orúkọ àáfàá yìí orúkọ àáfàá yìí á máa jẹ́ Àwàrákì ọlọ́pàá mẹ́ta dàáfàá yìí porúkọ ara rẹ̀ kí ni ohun tí àtàfàá ìjọ sọ ní kíákíá kí a tó ti tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà ẹ gbọ́ conversations ìyẹn ọ̀rọ̀ tí òun àti àáfàá yìí tí wọ́n jọ sọ ìyẹn lórí fóònù. ọlọ́pàá mẹ́ta rí. ẹ pẹ̀lẹ́ o. ẹ ǹlẹ́ o. bàbá wa rí Fúlàní Ọlọ́run jẹ́ ká rí pẹ́. ó mọ̀ mí. Ọlọ́run jẹ́ kẹ́mi ọlọ́gùn. ó mọ̀ mí àbí. àánú Ọlọ́run ìfàyàbalẹ̀ àlékún gbígbàdúrà Ọlọ́run bá ṣe fún mi. àmín. eré ohun tí ó ṣẹlẹ̀ yẹn ohun tó jẹ́ kí n gba ibi tí mo gbà ni pé wàláhì mo fi Ọlọ́run bá búra mo fi jẹ́ kan ṣoṣo Ọlọ́run búra bí èmi lórí ìran sí yẹn báwọn tó bá rí nǹkan sí yẹn gẹ́gẹ́ pé orí òde orí òun yóò tó ẹnìyẹn lọ́wọ́ àmọ́ nínú ẹni tó nífẹ̀ẹ́ Òṣùpá jù mo fi ọba tó dá mi búra èmi gbọ́ wá sí lẹ́yìn orin Òṣùpá mo fi ọba tó dá mi búra àmọ́ bó ṣe wá rí nǹkan yẹn máa ń gbé báwo ni mo sì lè ṣe tó bó ṣe wá rí nǹkan yẹn tó lè fi ṣe sàárà ní orí ẹ̀ lájẹ́ kí n gbé gbá bí tí mo gbé gbá yẹn. ló jẹ́ kó gbé ìgbà bí tó gbé ìgbà tó fi sọ pé Òṣùpá máa kú ní January 10. pípé kó lè rí pípé kó lè rí ohun tí inú mi ṣe rí nìyẹn. inú rẹ̀ wo lórí bẹ́ẹ̀ tí wọ́n ń fọlọ́run búra tó ń fẹ̀mí rẹ̀ búra Òṣùpá ó kú ní January 10.
àyìn pé kó ṣe sàárà pé ṣé irú rẹ̀ kó ò ṣe ṣe wáyé. gbẹnu rẹ dákẹ́ járe ẹnu ẹ dákẹ́ gbẹnu ẹ dákẹ́ irú ìrìnà burúkú wo nìyẹn kó máa sọ fún dídí ọmọ èèyàn pé yóò kú ní January 10 ó tún wá fọlọ́n búra lórí irọ́ ó tún fọlọ́n búra lórí irọ́ ó wá ní kó lè rí òkè farabalẹ̀ tó o bá fẹ́ kí òṣùpá rí pọ̀ orí nǹkan sí òṣùpá number 1 ìrí nǹkan sí ìyẹn tó lórí nǹkan sí ìyẹn rọ́bìṣì ni gbogbo nǹkan tó ń sọ tó máa ń sọ lórí prógrámù ẹ ìwọ àtọlọ́hun ẹjọ́ ń ṣe mítìnì ṣòwò mọ̀ pé rọ́bìṣì ló ń ṣe yẹn ṣá ó mọ̀ ṣá ibi tó ti wá bá dé yìí gan ó ti wá bá dé ṣùgbọ́n náírà bí kàbáyì ìwọ ọmọ kékeré tó wá sọ nǹkan báyẹn jáde lẹ́nu wípé ọ̀tá òṣùpá máa kún January 10 ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ níbo ló ti rí tó wá sọ nǹkan báyẹn jáde fídíò ẹ wá go viral káàkiri gbogbo àgbáyé ó wá ní kó òṣùpá lè rí ó mọ̀ pé bá bu àyà ńlá ló ti kóra ẹ ló ti rọ́ọ̀lù níjọ́ tó ti ṣe gbogbo tó ń ṣe àwọn ẹran mà ní ṣé mo ṣe fídíò lẹ lórí rí mo rí pé òun wa tó jẹ ni àmọ́ ọ̀nà tó gbà pé òun wa tó jẹ yẹn ọ̀nà aburú ni ọ̀nà tí Islam faramọ́ ni wà ní òṣùpá òkú ọ̀tá rẹ̀ máa kún January 10 ta ló sọ fún ẹ sọ́lọ́run ló pè ẹ jókòó ló sọ fún ẹ ìyẹn jẹ́ o tún sọ̀kan náà yóò ní ó ní gbogbo àdúrà táwa bá ṣe tí gbogbo ayé bá ṣe ò ní gbà àfi tó bá dákọ̀ àlùwárà kí ọlọ́pàá mẹ́ta ayé tá ni wọ́ tá ń dákọ̀ sórí ìmọ̀ràn tí máa gbà ẹ́ fúnra ara ẹ̀ ni pé wá gbogbo ọ̀nà bó ṣe máa yọjú sí wa wá gbogbo ọ̀nà bó ṣe máa yọjú sí wa ìyẹn kọ́kọ́ jẹ́ number 1 torí pé tó o bá yọjú sí wa àlùwárà kì í àbí mi ò mọ̀ ọkọ rẹ gẹ́gẹ́ tó ń jẹ́ o bó ṣe pè mí tó dákọ̀ mí lẹ́sìn ó yà mí lẹ́nu ti yé tó o bá yọjú sí wa ó léwu fún ẹ àwọn ò ríran sí ẹ ìjọba ló máa mú ẹ èmi ò kí ń tọ̀yàn ìjọba máa mú ẹ tó bá ló fẹ́ jẹun ó fẹ́ jẹun kó fẹ́ máa ṣe nǹkan jẹ́jẹ́ ọ̀nà tó ń gbé ìgbà yẹn ọ̀nà tí ò dá ní àwọn tó ṣe bẹ́ẹ̀ lánàá ó kò pa wọn ní wọ́n padà wọ̀ wàá bọ́ sórí social media wàá mọ́mọ́ léjeléje kan dání wàá máa ní ó ti nǹkan ti ṣẹlẹ̀ o wà àtọ́lọ́hún ẹjọ́ ń ṣe mítìnì wà àtànábì wọ́jú ànábì Musa lọ ojú ànábì Muhammad lọ irú ẹ̀dá wo ni ẹ ná irú ẹ̀dá wo ni ẹ ọmọkùnrin yìí tó ń ṣe báyìí ọmọ ọdún mélòó ni ẹ bẹ́ẹ̀ náà sọ pé lọ sọ́dọ̀ Portable náà jọ wo ni wọ́n ṣe ń send fídíò yẹn sí mi ni why all this Saheed Òṣùpá máa kú ní January 10 ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ó mọ̀ pé ó ti dáràn ó mọ̀ ẹ̀ṣẹ̀ ńlá tó dá ìṣá ó mọ̀ ó wá sọ gbogbo àgbáyé ṣé wọ́n lè ní irú Saheed Òṣùpá nú ẹbí ẹ kó o máa sọ pé kó kú ní January 10 dá mi lóhùn náà ó lè sọ̀rọ̀ mọ́ ni ó gbàdúrà kú sí olólùfẹ́ wo òṣìwò ni ẹ ṣé n tó wá sọ yẹn dáa ṣé nǹkan tó sọ yẹn dáa ìyàwó ẹ̀ ń bẹ lógìjó ọmọ ẹ̀ ń bẹ lógìjó ṣé n tó ṣe ìwà àtọ́lọ́ ọjọ́ ń ṣe mítìn níbo lẹ ti jọ ń pàdé mo ń gbọ́ àwọn ọmọ kéèkéé bẹ̀rẹ̀ sí àwọn ọmọ ọlọ́run náà jókòó tí ẹlẹ́gbẹ̀ẹ́ jọ ń ṣe mítìn níbẹ̀ yẹn náà why all this ó pè mí sí ń dárúkọ mi ó ti ẹ̀ mọ̀ mí èmi ti nífẹ̀ẹ́ yín tipẹ́tipẹ́. ó nífẹ̀ẹ́ mi o torí mi ò nífẹ̀ẹ́ o mi ò ní tán ẹ o mi ò nífẹ̀ẹ́ o nígbà tó ti bẹ̀rẹ̀ gbogbo àwọn rọ́bìṣì tó ń ṣe yẹn èmi ò nífẹ̀ẹ́ rárá o ẹni bá sọ pé òun nífẹ̀ẹ́ bàbá olórí burúkú lórí tọ̀hún yẹn ò tẹ́nìkan bá lòun nífẹ̀ẹ́ pẹ̀lú ọ̀nà tó ń rìn yẹn ọ̀nà pánù ló ń rìn yẹn náà ọ̀nà pánù ló ń rìn yẹn ó wá ní onífẹ̀ẹ́ yàn gbogbo nǹkan tí mo bá ẹ sọ yìí
èmi nìkan kọ́ ni mò ń bá ẹ sọ torí mo rìkọ́ọ̀dì ẹ dáadáa èmi nìkan kọ́ ni mò ń bá ẹ sọ o èmi nìkan kọ́ ni mò ń bá ẹ sọ gbogbo ayé ni wọ́n bá ẹ sọ mo kàn ń gbẹnu wọn sọ̀rọ̀ ni. wà ó kì í sin tó ń sàn sí nípa wàá padà ó kì í kí ló fẹ́ ṣe sí tó ṣẹlẹ̀ má jẹ́ kí n gbẹnu ẹ sọ̀rọ̀ kí ló fẹ́ ṣe sí tó ṣẹlẹ̀ yìí. kí ló fẹ́ ṣe sí nǹkan tó ń ṣẹlẹ̀ irú fídíò tó ṣe fún Saheed Òṣùpá yìí kí ló fẹ́ ṣe sí. mo ti ṣe àdúrà mo ti ṣe sàárà lórí ẹ. ok o ti ṣàdúrà o ti ra àgbò àbí o ti ní kó ràgbò funfun o ti bá Saheed Òṣùpá ràgbò funfun o ti sàárà lórí ẹ àbí. ok èló làgbò tó rà ká fún ẹ lówó ẹ. kí ló sọ. ìwọ ṣe fọlọ́hún ó dáa kò sí wàhálà let's wait and see ṣe bọ́n di 10 ló dá fún Saheed. èmi wàláì mi ò kí ń tàn yàn mo post fọ́tò ẹ lánàá mo dẹ̀ sọ pé kò síbi tó lè hide sí wọn a máa mú ẹ ibi tó wàá rọ̀ lẹ́yìn wọn ti mọ̀ a máa mú ẹ wàá jìyà tó ṣe yẹn dáadáa ni pẹ̀lú wàá jìyà tó ṣe yẹn wàá jẹ́ tí o kì í ṣe díẹ̀ ní o wàláì a máa mú ẹ mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ o. èyí ni ọ̀rọ̀ tí àáfàá yìí pẹ̀lú alàgbà ọlọ́pàá mẹ́ta yìí tí wọ́n jọ sọ. King Dr. Saheed Òṣùpá ńkọ́ ó ti wá fún wọn lésì o ọba orin ti fún wọn lésì ìyẹn ní ọjọ́ tó ti pẹ́ níní èsì tí ọba orin fún wọn bàbá ẹ̀ ti kọ́ nínú orin ẹ gbọ́ bí bàbá ẹ̀ ṣe sọ̀rọ̀ náà nínú orin náà. torí bọ́tà kan ń bẹ ọ̀tá kan ń bẹ bíi kókú ká má rí mọ́ òun náà máa ro ṣùgbọ́n kò wá níṣẹ́ bọ́lọ́mbà bá níṣẹ́ ogun ẹnu kó dẹ̀ tún bá níṣẹ́ ogun ọkọ̀ mọ́. ọ̀tá kan náà ń bẹ tí ó lè dá nípa ṣùgbọ́n tani bá kú ní Odùmọ̀rú ojú wa lálákọ̀ọ́rí ti lọ bọ́lọ́mbà bá níṣẹ́ ogun ẹnu kó dẹ̀ tún bá níṣẹ́ ogun ọkọ̀ mọ́. ọ̀tá kan náà ń bẹ tán lágídí bí ikú tó jẹ́ tó ò bá kú wọn ò ní jáwọ́. ọ̀tá kan náà ń bẹ tán lágídí bí ikú tó jẹ́ tó ò bá kú wọn ò ní jáwọ́ tán bá wá ní ká kú tán má dẹ̀ forí pé òun tán jẹ́ lóyó wọn tọ́lọ́ ń bá níṣẹ́ ogun ẹnu kó dẹ̀ tún bá níṣẹ́ ogun ọkọ̀ mọ́. wọ́n ti fẹnu bà wá jẹ́ tipẹ́ wọ́n ti bà wá jẹ́ wọ́n rí pé bó ṣe ń bà wá jẹ́ làwọn ayé tún wá ṣe ìròkúrò náà tún wá rò lọ́tẹ̀ yìí tàkọ́kọ́ yẹn ni ogun ẹnu ìtọ́ dálẹ̀ lọ́tẹ̀ yìí lógún ọkàn lójó ní bọ́lọ́mbà bá níṣẹ́ ogun ẹnu kó dẹ̀ tún bá níṣẹ́ ogun ọkàn mọ́ tọ́lọ́mbà bá níṣẹ́ ogun ẹnu kó dẹ̀ tún bá níṣẹ́ ogun ọkàn mọ́. torí bọ́tà kan ń bẹ ọ̀tá kan ń bẹ bíi kókú ká má rí mọ́ òun náà máa ro ṣùgbọ́n kò wá níṣẹ́ bọ́lọ́mbà bá níṣẹ́ ogun ẹnu kó dẹ̀ tún bá níṣẹ́ ogun ọkàn mọ́. àlọ́gùn ẹdún lẹ́rìí o ogun ẹdún lẹ́rìí kò lọ kò ní dúró ó sì lọ ó lọ kò ní dúró ọgbọ̀n ọdún ó lọ kò ní dúró ó sì lọ ó lọ kò ní dúró àníṣàn fẹ́ kó kùsùkùsù ó dá àwa ìwárí ènìyàn agúndébí ayé àdékùn gẹ́gẹ́ kò ní ràkàlà débi pa padà wá dáhùn kò ní jẹ́ ọtí títí ìgbéra ó kì í mọ́. ó lọ́rọ̀ bọ̀ ṣe lè jojú ìdàsè nígboro. a tún fọwọ́ gbárí àlọ́kùn ẹdún lẹ́nìí ogun ẹdún lẹ́nìí mo lọ kò ní dúró.
ènìyàn owó ra kó débi ayé àlékún gẹ́gẹ́ kò ní àgbàlá débi bá padà wá láwo kò ní jẹ́ èèyàn títí tí ìgbéla ó fi fọ́. wèrè ó ti fẹ́ jojú mi kọ́lá tó jojú wọn. Atúlọ́gùn ọdún lónìí, ogún ọdún lónìí, ó lọ kò ní dúró. Ó sì lọ, ó lọ kò ní dúró. Ọ̀pọ̀ ọdún ó lọ kò ní dúró. Ó sì lọ, ó lọ kò. èyí ni èsì tí bàbá wa King Dr. Saheed Òṣùpá tí wọ́n fún alàgbà ọlọ́pàá mẹ́ta ìyẹn fún ọjọ́ tó ti pẹ́ wípé ẹni tó bá rokúrò wọn kọ́ ẹ ti gbọ́ bí bàbá ṣe kọ́ nínú orin náà kò tán síbẹ̀ o Portable ńkọ́ ó tún jáde yẹ ní ọjọ́ àná ó sọ wípé kí bàbá wọn má ṣe bí wọ́n ṣe ṣe Mohbad àti ohun tí ó ní ó sọ̀rọ̀ fitafita ó sì fi bá bàbá rẹ̀ wí kódà ó pe bàbá rẹ̀ ní bàbá ọkọ̀ bọ́nfìtà báwo ni Portable ṣe sọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí gbogbo àfarabalẹ̀ ká gbọ́ ohun tí Portable sọ yìí lórí ọ̀rọ̀ tí Portable sọ yìí ṣé lóòótọ́ ni àbírọ́ ọbẹ̀ nínú ẹ̀ kí má ṣe gbàgbé ikú tí Mohbad kú yẹn lọ́jọ́ tó ti pẹ́ sẹ́yìn èyí ló fà á tí Portable fi jáde síta ó sì sọ̀rọ̀ náà ó kégbe tantan wípé kí bàbá òun má ṣe òun bí wọ́n ṣe jẹ ogún Mohbad ó yá tí ká gbọ́rọ̀ lẹ́nu Portable fún ara rẹ̀ yìí. my daddy gan àwọn kan bàbá ọkọ bọ́ǹfìtà ni wọ́n ogun á máa ṣẹlẹ̀ wèrè á máa ṣẹlẹ̀ nílé lọ police station kẹ lọ help ọmọ yín kẹ lọ bá ọmọ yín dúró tọ́ kẹ sọ̀rọ̀ ẹ máa sá kiri bàbá ọkọ bọ́ǹfìtà bọ́ ẹ lè gba nọ́mbà gbogbo ọmọ tó bímọ fọmọ yín kẹ máa gbogbo ẹ máa rì wọ́n jẹ kẹ máa tọpinpin sẹ́mi nìkan lẹ bí èmi nìkan nìyá mi bí fún yín bàbá ọkọ bọ́ǹfìtà you dey with me my life still dey scatter when you are not with me my life go on my life is good when you are not with me I'm a hero. You don't take care of me. You don't send me school. You don't pay for my even you don't pay for my learning tailor. Oh, so baba mi. Fún mi gangan ogún mi jẹ́ lè jogún mi o. I swear to God who made me. My papa dey around me. My life still dey scatter. Why? Ẹ̀yin fáǹsì mi ẹ gbà mí. Ẹ má jọ ọjọ́ mẹ́rin kọ́sí mi bí bàbá Mohbad. Dáàdì mi náà fẹ́ fojú jọ bàbá Mohbad. Ogun aṣọ mi ló ti gbà tán. Wọ́n ń gba bàtà. Wọ́n ń gba gbogbo ẹ̀. Owó mọ́. èyí ni ọ̀rọ̀ tí Portable sọ sí bàbá rẹ̀ o bó bá ṣe yé ẹ̀yin sí tàbí bó bá ṣe bẹ́yìn bá ṣe rò sí ẹ fi ṣọwọ́ sí kọ́mẹ́ǹtì Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn náà ní orúkọ mi gẹ́gẹ́ bí ìṣe mi àti ìwà mi tó bá yẹ pé ìpà kọ̀ọ̀kan ti nílé eléyìí rí tẹ́yìn yóò máa darapọ̀ mọ́ ìkànnì yìí ìkànnì Novels Arena TV nìkan tí ẹ já sí yìí mo rọ̀ ọ́ bá subscribe sí ìwé ẹgbẹ́ rẹ̀ ọ̀hún ó rẹ̀ máa gòkàn níbẹ̀ táwọn olóyìnbó máa pè ní notification bell bá wa tẹ̀ bó bá tẹ̀ tán kọ́ yóò gbé option mẹ́ta kan wá ètò ìbẹ̀ lókè òun tún ṣe option a lí àti lí táwọn olóyìnbó máa pè ní option all òun kò bá wa tẹ̀ bó bá tẹ̀ tán kọ́ yọ̀ọ̀dà rẹ̀ ó láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo ìgbà táwọn ètò wa tó bá ti ń jáde kò ní jù báyìí lọ ó dìgbà kan náà ná.